ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn mẹ́rin nínú àwọn afurasí márùn-ún tó kọlu ìjọ kátólíìkì ní ìlú Ọ̀wọ̀. Àwọn agbésùmọ̀mí ti padà bẹ́ sí ìlú Oǹdó. Èyí lohun tí wọ́n tún ṣe. Sẹ́yìn náà ti gbọ́ wípé ọwọ́ àwọn agbésùmọ̀mí ti tẹ alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n tún mú àwọn jàǹdùkú ní Ìmẹ̀kọ. Ẹ wá gbọ́ bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n. Ọmọ Ìgbò kan mà ti ìyàwó rẹ̀ mọ́ ṣọ́ọ̀bù. Èyí lohun tó ló ṣe. Àṣé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ nípa ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ dẹ́kun láti máa gbé ìròyìn òfegè kiri o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀. Akọrin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí ti padà tọrọ àforíjì lọ́wọ́ àwọn ará ìlú. Saheed Òṣùpá ti ṣe ìkìlọ̀ ó ní kí ìjọba Nàìjíríà tètè ṣàwárí àwọn ọmọ ọlọ́mọ. Àwọn agbésùmọ̀mí ti ti alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kebbi ní ìjọba ìbílẹ̀ Koko Ìbèṣe. Àwọn ará ìlú sì ti ń ganu sí ìkọlù náà. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé àjọmọ́ ìjọba àpapọ̀ ni. Àwọn jàǹdùkú wọ̀nyí tún gba Ìmẹ̀kọ lọ láti lọ ṣe ìkọlù, ṣùgbọ́n ọwọ́ pálábá wọn padà ségi. Oṣojúmìkòrò ṣàlàyé wípé àwọn mẹ́rin ni ọwọ́ tẹ̀ ní ìlú náà, wọ́n sì ti fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Oṣojúmìkòrò tẹ̀síwájú náà ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn jàǹdùkú wọn yóò mọ ibì kan láìtẹ̀ o. Fún ìdí èyí kí oníkálukú ṣọ́ra fún ìrìn àrè, nítorí àwọn jàǹdùkú yìí ò mọ̀rọ̀ yìí ní kékeré. Elédùà kó má ṣe jẹ́ ká ṣí léyà o. Àmì ọmọkùnrin Ìgbò kan ló mà ti ìyàwó rẹ̀ mọ́ ṣọ́ọ̀bù. Ó lóun ò mọ̀ọ́mọ̀ o. Lára àwọn tó kọjá lọ lásìkò náà ló gbọ́ igbe ọmọbìnrin náà níbi tó ti ń sun ẹkún. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti lọ wọ́ ọkọ rẹ̀ wá kó tó ṣẹ̀ṣẹ̀ wá sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀. Ṣé lè yóò tí ì wá pọ̀ jù báyìí? Àwọn ará ọjà sì ti ń nàka àbùkù sí ọmọkùnrin Ìgbò náà. Ó ṣeé ṣe kí ọmọbìnrin náà ti máa la oríṣiríṣi nǹkan kọjá nínú ilé ọkọ rẹ̀. Ọwọ́ àwọn ìlú ti tẹ àwọn agbésùmọ̀mí 20 ní ìpínlẹ̀ Oǹdó ní ìjọba ìbílẹ̀ Ọ̀kà Àkókó lónìí ọjọ́ 4 oṣù kẹfà 2026 tí a wà yìí. Ṣáájú ni àwọn jàǹdùkú wọ̀nyí ti lọ kọ lẹ́tà ránṣẹ́ sí ìpínlẹ̀ náà lẹ́yìn tí wọ́n sì padà mú ìlérí wọn ṣẹ. Ìjọba ìpínlẹ̀ náà sì ṣe ìkìlọ̀ wípé kí àwọn ará ìlú kó má ṣe ṣàsìkò iyè mọ́ o, kí wọ́n sì má ṣe finá sórí òrùlé sùn mọ́ rárá. Ilé-ẹjọ́ dájọ́ ikú fún àwọn mẹ́rin nínú àwọn afurasí márùn-ún fún ìkọlù ìjọ kátólíìkì ní ìlú Ọ̀wọ̀ níbi tí wọ́n ti pa èèyàn 41 láti ọdún 2022. Onídàájọ́ Emeka Nweti òun ló ṣàlàyé wípé mẹ́rin nínú àwọn afurasí yìí wà nínú ẹgbẹ́ agbésùmọ̀mí tí a mọ̀ sí ISWAP tí wọ́n sì lọ́wọ́ nínú ìwà ìpànìyàn tó wáyé ní ìlú Ọ̀wọ̀, ṣùgbọ́n ẹnì karùn-ún ò lọ́wọ́ níbẹ̀ o. A gbọ́ pé ilé-ẹjọ́ ti padà dá ẹnì karùn-ún sílẹ̀ pé kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o! Àṣìbí ńlá leléyìí o. Sunday Igboho ti fi gbé ta o. Ó ní lẹ́yìn tóun ṣe ètò ìdásílẹ̀ ìlú ẹkùn ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò kankan kò gbọdọ̀ ṣiṣẹ́ lẹ́yìn òun àyàfi bóun bá pàṣẹ rẹ̀. Sunday Igboho tẹ̀síwájú náà rẹ̀ pé ó ṣe jẹ́ ìgbà tóun ṣètò ìdásílẹ̀ ìlú ẹkùn ní gómìnà Ṣèyí Mákindé kéde irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì mọ̀ wípé ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ náà kọjá àmúmọ́ra. Ó ní àwa kì í sọ̀rọ̀ ká má ṣe o. Mo ní agbára láti kojú àwọn ajínigbé tó wá jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gbé, kódà mo tún ní agbára láti tú wọn sílẹ̀, ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé ni kò yọ̀ǹda mi o. Ó ní ìlú ẹkùn tóun ṣe ìdásílẹ̀ rẹ̀ yìí ìjọba àpapọ̀ ti buwọ́ lù, ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé ti ṣe ìkìlọ̀ ṣáájú, ìdí nìyí tóun ṣe káwọ́ gbéra. Ó tẹ̀síwájú pé kì í ṣe wípé mò ń béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, ohun tóun sì ń béèrè fún òun ni ìyọ̀ǹda lásán, àti pé ṣó yẹ kí ẹ̀ṣọ́ aláàbò máa dúró gbọ̀yọ̀ǹda lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ káwọn tó lè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà nínú ewu bí. Ọ̀gbẹ́ni Adéyẹmọ sì ṣàfikún rẹ̀ pé òun ò lè bá ìjọba jà, òun ò sì lè dá sí irú ìkọlù báyìí bí wọn kò bá fóun ní ìyọ̀ǹda. Ó ní ohun tó dá wọn lójú ni wípé wọ́n ti ti tolóṣèlú bọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìkìlọ̀ fún àwọn tó máa ń gbèrò ìfèkè káàkiri lórí ayélujára, pàápàá jùlọ ti àwọn ọmọ iléèwé àti olùkọ́ tí wọ́n ní wọ́n ti gba ìtúsílẹ̀ tí kò sì rí bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni Oyèládé ní ìjọba ti ń gbìyànjú láti rí i pé àwọn tí wọ́n jí gbé ní Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta padà wálé láyọ̀ àtàlàáfíà. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Saheed Òṣùpá tún sọ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní òun fi àsìkò yìí ké pe ìjọba láti lọ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé o, kí wọ́n sì lo gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ láti gba àwọn ọmọ náà jáde láyọ̀ àtàlàáfíà. Ó tẹ̀síwájú pé kí ló dé tí ìjọba ṣe ń fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ tàfàlà, àti pé àwọn òbí àwọn ọmọ yìí ò jẹ àǹfààní orílẹ̀-èdè yìí rárá. Ṣé wọ́n tilẹ̀ mọ ipò tí àwọn òbí ọmọ náà máa wà báyìí? Kò yẹ kí aláìṣẹ̀ ó máa jìyà àìmọ̀dí o. Ó tẹ̀síwájú pé àìmọye ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ti bá ìkọlù yìí lọ lẹ́yìn tí kò sì bójúmu. Yínká Aláṣeyọrí ti padà tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìlú látàrí ọ̀rọ̀ tó sọ lórí ayélujára. Ṣáájú ni Yínká Aláṣeyọrí ti ganu sí ọ̀rọ̀ ìkọlù tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tó ti ní kí àwọn ọmọ Nàìjíríà múra sí àdúrà gidigidi. Lára àwọn ọ̀rọ̀ tó sọ ó ní òun ò lérò wípé ìwọ́de lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ó sì ní kí àwọn ọ̀dọ́ ìlú gbààwẹ̀ àti àdúrà kí ohun gbogbo kó lè bá bọ́ sí ipò padà, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ìlú sì fi okòrò ránṣẹ́ padà sí i. Wọ́n sì ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò náà ní ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o!